tá bá ti ń báyàwó wa ṣe nǹkan a máa ń yẹ̀dí tí kíní ọmọkùnrin wa bá ti ń bọ̀ báyìí tí àtọ̀ bá ti ń bọ̀ á sáré gbé kúrò. wal Qur'anu yanzil al-Qur'ani sì ń sọ kalẹ̀ Qur'ani sì ní Qur'ani sọ pé kò dá Qur'ani. sallallahu alaihi wasallam. adáwọ̀pẹ́ fún Ọlọ́run alhamdulillah. àṣẹ ìkẹ́ àti gẹ̀fà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. bí Ọlọ́run bá ṣe oore fún ni nígbà míì ó máa ń kani láyà nígbà míì ìyẹn sì máa dúpẹ́ pẹ́tọ̀ ilé ìtọ́ṣe Ọlọ́run má jò ju oore ẹ̀mí ènìyàn lọ tọ́lọ́ bá ti fẹ́ ṣe fìtínà gbà mí náà fìtínà ni yóò ju ẹ̀mí yẹn lọ àmọ́ béèyàn bá bímọ láyé béèyàn bá níyàwó tó bímọ láyé a máa wò pé kí ni ìyàwó òun fẹ́ bí tó bá bí ọkùnrin á ní alhamdulillah tó bá bí obìnrin á ní alhamdulillah àmọ́ tó bá yá tó máa ronú pé kí làwọn ọmọ òun fẹ́ jẹ́ láyé ọmọ mélòó lòun fẹ́ bí láyé ṣé tóun bá bí mẹ́ta ó tó ṣé tóun bá bí mẹ́rin ó tó wá bí mẹ́rin náà ó tó àmọ́ kéèyàn bímọ sáyé kìí ṣe wọ̀ ń bẹ̀ àmọ́ èyí tó jẹ́ wọ̀ ń bẹ̀ gangan ni pé kó bímọ sáyé kó má ráyè tọ́ wọn tí wọ́n tó bímọ tó rẹ̀ kọ́ fún bígbà tó bí ẹranko bígbà tí ìgbésí ayé ẹranko so àìfi ẹ̀kọ́ tọ́ ọmọ ni yóò á di gbèsè sí wọn lọ́rùn tọmọ ó máa béèrè pé bí ayé zambe kutilat ẹsẹ̀ ó mọ̀ ṣe tó fi pa mí so miscarry kéèyàn ṣẹ́yún abortion nìkan kọ́ ni ọmọ òfin máa béèrè bíkọ́ ọmọ máa béèrè pé ẹsẹ̀ ó mọ̀ ṣe tó fi pa mí sáyé ọ̀tọ̀ mi fi ìmọ̀ mọ̀ mí ìyàtọ̀ ń bẹ láà ìmọ̀ ti bàbá àti ìyá ọ̀tọ̀ ìmọ̀ ti ta àtẹ̀kọ́ ìta ọ̀tọ̀ so ẹ̀kọ́ nulẹ̀ ní yóò kọ́kọ́ gbé láti bẹ̀ so ẹni tó bímọ tó ẹgbẹ́ ọmọ tó ń bí yóò tó kí ni Islam fojú ojú kí ni Islam fi wò ẹni tó bímọ tó ẹgbẹ́ ọmọ tó lọ́n fún òun yìí alhamdulillah àmọ́ ẹni tó lóyún tó wá lọ ṣe ní Islam haram fún pé ọ̀ gbọ́dọ̀ ṣẹ́yún lọ́lọ́n fi sọ fún ànábì nínú Suratul An'am àyà 150 wípé qul halumma shuhada'akum alladhina yashhaduna anna Allaha harrama hadha fa in shahidu fala tashhad ma'ahum. ilé ànábì sọ fún wa pé halumma shuhada'akum ẹ̀rọ pé àwọn olùjẹ́rìí yín wá pé الذين يشهدون أن الله حرم هذا. يشهدون أن الله حرم هذا wọ́n sọ pé Ọlọ́run ní eléyìí haramu ni Ọlọ́run ní eléyìí haramu ni Ànábì ní sọ fún wọn pé ká mú ẹ̀rí wọn wá. فإن شهدوا فلا تشهد معهم. tábà ní òótọ́ ni kámẹ́rì wọn wá ẹ má bá wọn jẹ́rìí òtòrí rọ́nà ń pa. ولا تتبع هوى الذين كذبوا بآياتنا. ẹ má ṣe tẹ̀lé àwọn tí a sì pé wọ́n ń tẹ̀lé ìfẹ́ ẹnu wọn wọ́n sì ń pè tí àwọn Ọlọ́run bá mú wá wọ́n ń pè nírọ́. والذين لا يؤمنون بالآخرة. àwọn làwọn tí a sì pé wọn ò ní gbàgbọ́ sí ọjọ́ kẹyìn. وهم بربهم يعدلون. وهم لا يعدلون بربهم bẹ́ẹ̀ sì ni wọn ò ṣe déédéé pẹ̀lú Ọlọ́run ọba wọn ò ṣe tọ́lọ́run ọba ní kí wọ́n ṣe. قل تعالوا. ìrẹ́ Ànábì tún sọ fún wọn pé تعالوا àní ẹ máa bọ̀ láti lò. ما حرم ربكم عليكم. èmi ó sọ tọ́lọ́run ọba ní ẹ má ṣe èmi ó sọ èyí sọ fún yín pé Ọlọ́run ní eléyìí haramu ni eléyìí haramu ni. ألا تشركوا به شيئا. àkọ́kọ́ tọ́lọ́run ọba ní haramu náà nígbà la tushriku bihi shay'an ẹ gbọ́dọ̀ mú Ọlọ́run ọba lórogún ẹ gbọ́dọ̀ fi nǹkan mí pe Ọlọ́run ọba ká ní kíní kan bẹ́ẹ̀ ń kọ̀rọ̀ kan tẹ́gbẹ́ tí n bá ti pè é báyìí Ọlọ́run sì dá mi lóhùn kíní kan bẹ tó lè ṣọ́ mi yàtọ̀ sọ́lọ́run kíní kan bẹ tó lè gbà mí lẹ̀ yàtọ̀ sọ́lọ́run tẹ́ bá ti gbà bẹ́ẹ̀ ẹni ni ò ní má nínú ni. وبالوالدين إحسانا. ẹ̀kejì ni bil walidayni ihsana Ọlọ́run ọba kọ́ kẹ́ bá ìwọ òbí jẹ́ àmọ́ tọ́lọ́run bá sọ ní pé kẹ́ mú ìwọ òbí ṣe kẹ́ ṣe dáadáa sáwọn òbí méjèèjì. ولا تقتلوا أولادكم من إملاق. ولا تقتلوا أولادكم من إملاق
ẹ má pa àwọn ọmọ yín lẹ́ni tí ń bẹ̀rù òṣì tí túmọ̀ sí pé ìyàwó rẹ̀ lóyún pàtí ìyàwó rẹ̀ wá lóyún wá lówó tá a fi hospital bill ọmọ tá a bílẹ̀ rẹ̀ wọn ò tí lọ léèwé ẹ bá lọ ṣẹ́yún kí ibo lọ wà kí ó tó lóyún. Òun ni àwọn èyìnbó àti àwọn onímọ̀ ìgbàlódé wọn á dé pé àwọn Islam wọn ò fẹ́ kí abortion kò dá bẹ́ẹ̀ sì ni abortion ẹ tó bá ṣe abortion ẹlòmíì gbàbẹ̀ kú kò dá kí la lè ṣe tí òfin ní de oyún kó la lè prevent ẹ̀ ṣòkòtò wa di àsìkò ìgbà ìmọ̀lódé yìí láyé ànábì wa Muhammad àwọn sàábé wọn lọ bá ànábì pé ya Rasulallahi nahnu na'zilu fi ahdi Rasulillahi wal Qur'anu yanzilu ya ìrà ànábì nahnu na'zilu tàbá tí ń báyàwó wa ṣe nǹkan a máa ń yẹ̀dí tí kíní ọmọkùnrin wọn bá ti ń bọ̀ báyìí tí àtọ̀ bá ti ń bọ̀ á sáré gbé kú wal Qur'anu yanzil al-Qur'ani sì ń sọ kalẹ̀ Qur'ani sì ní Qur'ani sọ pé kò dá Qur'ani kò sọ pé ó dá títúmọ̀ sí wípé wọ́n ń fètò sí ètò ìgbésí ayé wọn ó làwọn ṣe fẹ́ lo ìgbésí ayé ìfètò sí ìbímọ nì ó ti wà látàyé ànábì so wíwà tó wà ní tó ti wà ìmọ̀ wa ń dàgbà sí àkọ́kọ́ ìfètò sọ́mọ tó kọ́kọ́ wà ó náà ní condom ṣèbí tí ò bá ti wọ uterus kò ní dọ́mọ́ ok tó bá tí kíní ní bá ti kó wọ́n sọnù ẹ̀kejì máa ń dàgbà sí wọ́n á rí pé ká máa ṣe family planning so family planning ní ó ní advantage ó ní disadvantage so family planning tí ẹlòmí ò ṣe family planning yóò mọ sára okùn rẹ̀ ó tóbi kí ló fà family planning tó ṣe nì kò ṣe dáadáa nǹkan tó lò ní kò lò èyí tó máa ń sábà jẹ́ kí obìnrin tóbi tó máa ń jẹ́ kíkùn wọn tóbi òun ni abẹ́rẹ́ kan combination 3 abẹ́rẹ́ yẹn combination 3 ni ó ní bá ti ń lò ó sì ní bá ṣe ń gbà ó ní iye sẹ̀ntímítà ó ní iye kíní tó gbọ́dọ̀ lò tó bá fi lè lò lé àbó ó lò ó dín yóò wá di pé nǹkan oṣù ló máa ṣe ṣégeṣége nǹkan oṣù tó bá ní ṣe ṣégeṣége ni yóò wá di pé kún ó máa wú torí pé ìdọ̀tí tó yẹ kó bá nǹkan oṣù jáde kò ní bá jáde á máa wá sanra á máa tóbi kò ní ṣe nǹkan oṣù tó tóbi ní ò bá ní ṣe nǹkan oṣù kò ní bímọ àmọ́ àwọn obìnrin kan bẹ tọ́lọ́run títí dà wọ́n tó yẹ pé wọn ò ṣe nǹkan oṣù rí láyé wọ́n sì ń bímọ ó wà so family planning ni bí yóò bá ṣe dáadáa yóò wá di wàhálà pé yóò máa tóbi ikùn máa sanra bẹ́ẹ̀ ẹlòmíì yóò ṣe ìsọ́ọ̀lù rahimi wọ́n gbé wúńbù kó pátápátá lọ́tọ́ wọ́n ti gbé wúńbù kó pátápátá ni ọkọ ọmọ yọjọ máa ṣe kínní kò ní lóyún wọ́n jọ máa fáyà lọ kò ní sí oyún sọ wọn àfa wọn á fi mọ̀ ara wọn pé kínní yìí kò sí láyà nábì àmọ́ ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ àmẹ́yìí ta lè fi wé ní pé àwọn sàábé wọn ní pé àwọn ṣe kínní àwọn a máa yẹ̀dí so ìyẹ̀dí nìyẹn ló dàgbà tó fi dé di family planning so family planning nísìn ó wá ti pín sọ́nà méjì fún mùsùlùmí ní bẹ́ẹ̀ tó family planning ni tó bá ṣe ó dáa ẹlòmí bẹ́ẹ̀ tó tí ò bá ṣe kò dáa so family planning ó máa jẹ́ ọ̀ràn èèyàn fún ẹni já sí pé ó ń bímọ ọmọ nì kò lè tọ́ wọn kò rí ààyè tiẹ̀ láti fi tọ́ wọn ẹlòmí wa gbé ìmánì ọ̀pọ̀lọpọ̀ wa táwọn ṣe family planning á gbé sára pé kò sówó ta ló ń rọ̀ yín lọ́rọ̀ ta ló ń fúnni lówó ta ló ń gbà á ta ló ń fúnni so ọlọ́run náà ni so ká nítorí owó ní family planning tó fẹ́ ṣe kò sọ̀rọ̀ kò sí nǹkan àmọ́ ká ní nítorí pé ọmọ tí mo fẹ́ bí ẹ̀kọ́ tí mo fẹ́ fún wọn mi ò ráyè àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ èyí tó lọ́n bá fún wọn máa mú mi sí kọ́sì máa sàmì sí máa dúpẹ́ fún. wala taqtulu awladakum min imlaq. èyí tó lọ́n sọ fún ẹni wípé la taqtulu awladakum min imlaq tíyàwó rẹ bá lóyún máa ṣàbọ́ṣàn fún tẹ bá ṣèṣì kan tó bá kán sínú ẹ tó lọ́mọ fún ò gbọ́dọ̀ pa ò gbọ́dọ̀ lọ ṣàbọ́ṣàn torí pé kí ni
ẹ ti pa ẹ̀mí kan nù ni من ملاك lẹ́ni tí ń bẹ̀rù òṣì. نحن نرزقكم وإياهم nánú narzuqukum wa iyyahum àwa la máa rọ̀ ẹ̀yin lọ́rọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bẹ̀rù pé tí bá àwa la máa rọ̀ yín lọ́rọ̀ ọmọ tẹ́ fẹ́ bí náà àwa la máa rọ̀ yín lọ́rọ̀ àmọ́ ibi tí ìsìláàmù ò ti ṣe òní pé kò tí ì dọ́mọ kò dẹ̀mí kò wọ kìíní àwọn onímọ̀ wá wà nǹkan kan tí ó máa kọ́ di kìíní ni tí ó fi bèrè dájú pé yóò wá dẹ̀mí tí a fi ní dẹ́ṣẹ̀ so ìgbà tó ti rí bẹ́ẹ̀ tá a bá ṣe kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ títúmọ̀ sí pé nǹkan kan ti wà tó ti kọ́ di wa kó ń bi kí àtọ̀ ni ó dọ́mọ àbí kí àtọ̀ ní débi nǹkan tí ó fi máa dàgbà tí ó fi dọ́mọ so nǹkan kan ti wà láti pé tá a bá ti lò ó yóò kọ díẹ̀ kó ń bi pé kò tiẹ̀ wulẹ̀ ní kò tiẹ̀ wulẹ̀ dúró ni yóò sàn padà ni so ìgbà tó ti rí bẹ́ẹ̀ kò sẹ́ni èyí tọ́lọ́run sọ pé ká má ṣe ní pé látẹ́kùtù lọ. أولادكم من ملاك ọlọ́run tó ní pé látẹ́kùtù lọ أولادكم خشية إملاق ẹ má pa àwọn ọmọ yín ẹ má pa wọn lẹ́ni tí ń bẹ̀rù òṣì torí pé láyé àwọn lárúbáwá wọn a máa pa àwọn ọmọbìnrin wọn ìmí wọn a sín lóòyẹ̀ wọn a nítorí pé expenses ni káwọn kọ́ ọmọbìnrin lẹ́kọ̀ọ́ so ayé àyè wá sọ̀kalẹ̀ pé kò wúlò a padà sí lọ lé ọkọ gbogbo ìmọ̀ tá a bá kọ́ ọ̀dọ̀ ọkọ rẹ̀ ní ìgbé lọ gbogbo nǹkan tá a bá fún ọ̀dọ̀ ọkọ tó kò ní wúlò fún wa náà fi ń sin ọmọbìnrin adul banat wọn á sin ọmọbìnrin lóye Islam fi ní pé ẹ má pa àwọn ọmọ yín lẹ́yìn tí ń bẹ̀rù òṣì àmọ́ wọ́n ti bímọ 2 3 4 ọlọ́tọ̀ fún tọ́ èyí tọ́lọ́ fún mi ọlọ́run mo dúpẹ́ pọ̀ fún mi lọ́mọ kò wù mí láti bímọ wọn bẹ́ẹ̀ sì ni ọkọ ò lè mára dúró àfi kó súnmọ́ ìyàwó tó bá ti súnmọ́ ìyàwó rẹ̀ yóò dọ́mọ tó kí wá ló lè mú kíní ìnìmọ́ dọ́mọ tí òfin ní dẹ́ṣẹ̀ òun ni family planning so family planning tó bá ti ṣe tó ti dọ́mọ tó ti ṣe kíní tọ̀ alhamdulillah fabihi wa ni'ma so family planning ni n tó sì fa táfi ní pé kò dá òun ní kíni tarbiyatul awlad wọ́tọ̀ lè tọ́ ọmọ rẹ̀ àti alfirak wọ́tọ̀ ọ̀ráyè láti fún ọmọ ní normal training àti èyí tó tún wá èyí tó jẹ́ bàbá ń bá rí bẹ̀ tá fi ń ṣe Nàìjíríà nítorí owó kò sówó ẹkọ́nọ́mì ò dá oníkálukú wa ń bẹ̀rù àti bímọ gbà méjì tí mo owó skul kò ṣe kékeré so owó skul ní náà tẹ́rìbíyà ni ìtọ́fẹ́ tọ́mọ náà ni so ìtọ́lọ́run bá fún ọ bẹ Ọlọ́run lé lórí pé Ọlọ́run ìtọ́ fún mi yìí alhamdulillah ìtọ́lọ́run bá sì fún ẹ náà èyí tó bá ní náà ọ sì máa bẹ Ọlọ́run bó ẹ láṣìírí kọ́ lè bá àtọ́ wọn bó ti wù ẹ́ àti bó ti wù Ọlọ́run torí kò sí bó ṣe lè tọ́ ọmọ rẹ tó lè bọ́ lè tọ́ nítorí bá ti kọ́ lé lórí náà ní padà àmọ́ máa bẹ Ọlọ́run pé tọ̀ ká ní dáadáa ni kọ́lọ́n fi ilé ẹ̀ bẹ́ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun. والسلام على المرسلين والحمد لله رب العالمين.